wọ́n ní Koko Zaria tún ti bẹ̀rẹ̀ sí ní fa wàhálà lóṣòdì. Ẹ̀yin èèyàn ṣẹ́yìn náà ti gbọ́n tán ní Koko Zaria tún ṣe lóṣòdì lánàá Wednesday July 30th. Báyìí Àbọ̀lọ́rẹ́ Legacy ti ń pe àkíyèsí ìjọba Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó pé kí wọ́n tètè wá nǹkan ṣe sọ́rọ̀ Koko Zaria kó tó di wípé yóò búrẹ́kẹ́ jù báyìí lọ. Àtàdá àtọ̀bẹ àti ìbọn náà ni Koko Zaria àtàwọn bọ́ìsì ẹ̀ kó dání tí wọ́n fi lọ fa wàhálà tán fi lọ dá wàhálà rẹpẹtẹ́lẹ̀ ní gáràjì Oṣòdì lánàá Wednesday. Ṣé rọ́ ni ṣóòótọ́ ni ẹ̀yin èèyàn ẹ bá mi wo fídíò yìí náà. Ẹ wo fídíò yìí dáadáa. Koko Zaria lẹ́rí tó wọ black yìí nínú fídíò yìí pẹ̀lú àwọn bọ́ìsì ẹ̀ òǹrè ní Oṣòdì láàárọ̀ kùtùkùtù Wednesday níbi tó ti lọ da gbogbo gáràjì Oṣòdì rú. Ìbéèrè tèmi kàn ní ni pé ta ló rán Koko Zaria ńṣẹ́? Àwọn wo ló pàṣẹ fún wípé kó lọ da gáràjì ọ̀hún rú? Ẹ wo fídíò yìí dáadáa o, ẹ wò ó dáadáa. Koko Zaria lẹ́rí tó wọ black yìí pẹ̀lú àwọn bọ́ìsì ẹ̀ ní Oṣòdì láàárọ̀ kùtùkùtù Wednesday. Kódà wọ́n dẹ̀ ṣe àwọn kan léṣe gan níbi ibẹ̀. Ẹ jẹ́ á gbọ́ nǹkan táwọn yẹn ní sọ. Àárọ̀ yìí ibi tó ti ń wo mọ́tò máìtì federal match Zaria kó àwọn bọ́ìsì ẹ̀ wà ọwọ́ náà wà ń bẹ̀ o tọ́ èdè báyìí lọ bómi tó fàṣọ mọ́ mi lọ́rùn aṣọ ìdílé yìí tọ́ náà mi pẹ̀lú pákó pẹ̀lú àjà wọ́n fi yá dáadáa ní tọ́ yá dáadáa ní tọ́ ní bá wà náwó ẹ̀ o ọ̀nà mi gan ọ́ ṣe mí léṣe ẹ wo kù mí ẹ wo gbára mi. àtúlọ́bù ṣẹ́ báyìí. àwọn ṣe báyìí pákó lọ́dún náà mi o pákó lọ́dún náà mi pẹ̀lú glo ni o. ìfọ̀ ọjọ́ mọ́ ní ti ọtún yọ bọ̀dá ni o tọ́jú fún bọ̀dá ni gbogbo ẹgbẹ́ mi báyìí o ṣe kíni pẹ̀lú lẹ́gbẹ́ gidi. ìbọn Zaria jọ̀ mọ́ bẹ́ẹ̀ ìbọn. gbogbo ọwọ́ mi báyìí kò lè fèètì mọ́ gbogbo ọ̀ka mi ti rọ̀ ọ̀nà mi gan ẹ wo orí mi gbogbo ẹ̀ ọ̀nà mi gan. wọ́n ṣiṣẹ́ lọ́wọ́ ni mo wà pẹ̀lú uniform ọlọ́run ló yọ mí inú kíní àwọn ọlọ́pàá yẹn ni mo wà wọ́n ṣe dé báyìí lásán báyìí Zaria pẹ̀lú àwọn ọmọ orílẹ̀ pẹ̀lú àwọn ọmọ ilé fíìmù lọ́n sọ pé ta ni wọ́n ṣiṣẹ́ fún ta ló ṣiṣẹ́ fún eré làwọn ọmọ yẹn sọ pé èsì ó yá gbà báyìí ni mo fi sáré tí mo fi escape ara mi. Ó lágbára mo rò pé Koko Zaria fi ẹnu ara ẹ̀ sọ wípé àwọn kan ló máa ń ràn òun níṣẹ́ burúkú tóun sì ti pinnu lọ́kàn ara òun wípé òun ò ní ṣe mọ́ látìgbà tóun ti kúrò lọ́dọ̀ MC Oluomo. Bó tiẹ̀ ṣe wípé kò dárúkọ àwọn tó ń ràn níṣẹ́ aburú nígbà tó wà pẹ̀lú MC Oluomo bọ̀ fúnra ẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ wípé wọ́n máa ń ràn òun níṣẹ́ aburú nígbà náà bóun dẹ̀ ti decide láti má ṣiṣẹ́ aburú yẹn mọ́ ló jẹ́ kóun kúrò lọ́dọ̀ MC Oluomo. ìwọ́n tó ti rán àwọn àti títí káwọn àdúgbò àwọn òjíṣẹ́ yẹn mọ́. Ẹ̀yin èèyàn náà ta ló rán Koko Zaria níṣẹ́ tó lọ jẹ́ lánàá Wednesday torí òun là ń wò nínú fọ́nrán fídíò yìí tí ó kọ́ àwọn boys lẹ́yìn pẹ̀lú àdá àti igi àti nǹkan kan tí wọ́n fi lọ dàgbòrò rú lóṣòdì lánàá. Ọ̀rọ̀ yìí lágbára ó gbẹnu tán ẹ̀yin èèyàn. Nínú fídíò Àbọ̀lọ́rẹ́ tó wà níbi tá a tún jíjọ gbéyẹ̀wò lọ́tẹ̀ yìí Àbọ̀lọ́rẹ́ Legacy ń ṣàlàyé ó ń jẹ́ kó máa yé wa wípé ara àwọn jàgídíjàgan ara àwọn ọ̀wà tí ò dá ara àwọn ọ̀wà pátá tí MC Oluomo tó ń dínà ẹ̀ lọ́wọ́ àwọn Koko Zaria nǹkankan òun lélẹ́yìí tó fi di wípé MC Oluomo wá di ọ̀tá wọn lónìí àti wípé Tafosigo tó ti ń pàrédà rẹ̀ gẹ́gẹ́ bí state chairman NURTW ní Lagos State pé ó mọ̀ sí gbogbo jàgídíjàgan tí Koko Zaria lọ fà lóṣòdì lọ́jọ́ Wednesday July 30th ọdún 2024 tá a wà yìí. Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ìlágbára ó gbẹnu tán ṣé rọ́ ni ṣóòótọ́ ni ẹ bá mi wo fídíò Àbọ̀lọ́rẹ́ Legacy yìí mò ń padà bọ̀. Ta ló ń kọ́ Zaria? Ta ló ń gbé Zaria jáde? Ta ló ní kí Zaria lọ ṣe nǹkan yìí? Mo wá fẹ́ kẹ́ mọ̀ pé Zaria ò dá lọ ṣe nǹkan yìí o pẹ̀lú proof ọ̀nà méjì pẹ̀lú pé kájọ gbé sí brainstorm ni o. Gbogbo ìgbà tí ó ti wà pẹ̀lú Oluomo tí Zaria wà pẹ̀lú Oluomo ǹjẹ́ rí bì kan ṣerú nǹkan báyìí ń ṣẹlẹ̀ báyìí ṣerú nǹkan yìí ń ṣẹlẹ̀ gbogbo èèyàn LMC Oluomo máa ń dì wọ́n lọ́wọ́ mú fún bó ṣe máa ń kọ̀míìtì tó máa ń ti orúkọ Oluomo síwájú nìyẹn. Ẹ̀yin náà máa ti rí nínú wa Zaria pé onígìràgìrà ní Zaria torí pé Oluomo ò kí ń gbà wọ́n láyè. Oluomo máa ń dì wọ́n lọ́wọ́ mú. Oluomo ò kí ń gbà wọ́n láyè láti máa ṣe jákujàku torí pé Oluomo ti build orúkọ ẹ̀ tó di extend pé kò fẹ́ kó orúkọ yẹn bàjẹ́ kò fẹ́ kó fi stain sórúkọ yẹn. Ṣé wá rí pé yamayama yẹn ó wà nínú ẹ̀jẹ̀ Zaria ìmọye nǹkan tó máa kọ̀míìtì
tó jẹ́ pé wọ́n máa gbélé orí ọ̀gá yẹn tẹ́yìn ayé máa rò pé MC lójí MC náà ń pariwo MC tó ń pariwo ṣe ti rí pé ọ̀gá òde ní fẹ́ ta ọmọ ẹnu ó kàn mọ́ oríṣiríṣi wọ̀sí tó ń gbà mọ́ra torí kò wá ẹ rí pé lẹ́nu ìwà tí wọ́n sí pẹ̀lú Oluomo ẹ rí pé tí rí wà oníkálukú ẹ rí pé tí rí gìràgìrà lára ẹ̀ mo wá fẹ́ kẹ́ mọ̀ pé èpè tí Zaria àgbéra ẹ̀ṣẹ́ lórí ọ̀rọ̀ Lawori gbogbo èpè yẹn ti ń jà o èpè yẹn dẹ̀ ń jà èpè tí Zaria àgbéra ẹ̀ṣẹ́ èpè yẹn ń jà ẹ rí ni ẹ dẹ̀ sì máa rí dáadáa kódà if care is not taken tẹ́ ẹ̀ bá tètè mú wọ̀bọ̀ ìkẹ́ mú wèrè ẹ̀ so Ọlọ́run má jẹ́ kó tún kọ́mìtì débi kó máa pààyàn sílùú Èkó torí pé rádaràdà rédèrèdè tó wà nínú ẹ̀jẹ̀ Zaria kò tí ì kú ò lára ẹ̀ ẹ dẹ̀ máa wo lálẹ́ àná ẹ lọ confam mo ní fídíò yẹn lọ́wọ́ fídíò yẹn dẹ̀ wà káàkiri ṣùgbọ́n torí pé àwọn èèyàn pàtàkì wọ́n wà láwùjọ nú fídíò yẹn àtàwọn èèyàn tó wà ń patí ẹlòmíì dẹ̀ wà ń patí ó lè má fẹ́ kí wọ́n ṣojú òun ní patí torí pé àwọn èèyàn pàtàkì dẹ̀ jókòó sórí ìjókòó yẹn mi ò bá prove ibi tí Zaria wà láàárọ̀ mọ́júmọ́ èní àti Sego mi ì bá prove ṣùgbọ́n ojú Sego àtọjú Zaria ò lè ṣe é gbé nínú ibẹ̀ yẹn torí pé àwọn èèyàn pàtàkì tó jókòó tì wọ́n ni mi ò ṣe ní gbé fídíò yẹn wá if not mi ì bá gbé fídíò wá no èèyàn pàtàkì wà ńbẹ̀ àwọn olóyè nílùú so àwọn olóyè nílùú kábíyèsí má jẹ́ máa dárúkọ bẹ́ẹ̀ tá bá dárúkọ rú àwọn yẹn so àwọn èèyàn pàtàkì wà ńbẹ̀ so àwọn èèyàn pàtàkì tó wà ńbẹ̀ yẹn a gbọ́dọ̀ gbèrú ojú àwọn yẹn wá sórí ọ̀rọ̀ ọjà ká nípa à ń sọ̀rọ̀ à ń ṣàyẹ sí èèyàn a lè gbèrú orúkọ wọn èèyàn kan àbí méjì náà lẹ́rọ àbẹ èèyàn pàtàkì náà ní èèyàn pàtàkì tó jókòó pẹ̀lú wọn kò jọ èèyàn kan àbí méjì lọ o tó jẹ́ èèyàn pàtàkì ń bẹ èèyàn kan àbí méjì ni o kì í ṣe pé àwọn èèyàn gidi ló jókòó ń bẹ o ráhùn náà ló ní ráhùn rí o so a kò fẹ́ kẹ́ mọ̀ pé ìjà tí Zaria wá jà nínú Oshodi lénìí àmọ́ sí òun àti Sego ló fún ní àṣẹ pé kó wọnú Oshodi kó lọ jà ibi tẹ́ ti máa rí pé Oluomo èèyàn tó ní wisdom ni àkọ́kọ́ Oluomo protect Lagos State kò fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ ẹ̀kejì onílùú ò ní fẹ́ kó bàjẹ́ ó protect ìlú ẹ̀ ó protect Oshodi torí pé àjòjì gòdògbò ní Zaria tí Zaria bá jọmọ onílùú ni ṣé òun máa gbàdúrà kí wàhálà ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn níbi tó ti ń jẹun láìmọye ọdún níbi tí Zaria ti ń control over 20 years back but nítorí pé wọ́n ń wá ọ̀nà láti sọ Oluomo lẹ́nu court of tí èyí tó gbogbo ẹlẹ́rìí yẹn bó ṣe kó èrò àwọn tó dẹ̀ kó wá yẹn ó àjọyìn èèyàn látẹ̀kọ́ àti páàkì mọ́ra wọn àwọn èèyàn mọ́ra wọn ni wọ́n fún láwọn èèyàn tó fi wá sóṣòdì yẹn ó wọ Oshodi láàárọ̀ kùtùkùtù ló wọ Oshodi wá now nǹkan tó lérò òun náà kọ́ ló bá torí pé t'Oluomo bá bínú nǹkan máa bàjẹ́ Oluomo ò dẹ̀ gbọ́dọ̀ bínú torí àsìkò tá a wà yìí tí nǹkan kékeré bá ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn tí àwọn tó jẹ́ èèyàn Oluomo tí wọ́n bá jáde torí ẹ̀ l'Oluomo ṣe pọlọ́pàá táwọn èèyàn yẹn náà bá jáde àwọn tó fẹ́ àwọn ọmọ Ìgbò àtàwọn tí ò fẹ́ràn aráàlú àtàwọn oríṣiríṣi àwọn tó fẹ́ bàlú jẹ́ wọ́n máa hijack kìíní yẹn wọ́n máa fi wọnú Oshodi àwọn tó ń tajà àwọn tó ń ṣe oríṣiríṣi nǹkan wọ́n máa sọ kìíní yẹn wọ́n máa sọ di gidi wọ́n máa sọ di gìràgìrà ta wá ní ọ̀tá APC báyìí ta ní ọ̀tá gọ́vnà ta lọ̀rẹ́ gọ́vnà ṣé Sego àbí Oluomo ta lọ̀tá APC kí Sego wá dìvẹ́ǹdì Zaria òun ò mọ̀ pé òun ò mọ̀ ń pa nǹkan tí Zaria ṣe yẹn torí pé ọ̀dọ̀ ẹ̀ ló ti kúrò lálẹ́ àná ọ̀gá ẹ̀dẹ̀ ni ó dẹ̀ ti sọ pé òun ò ní dá nǹkan ṣe lẹ́yìn ọ̀gá òun. ọ̀rẹ́ wa lágbára gidi gan wẹ̀ yín èèyàn ara tí mò ń sọ lélẹ́yìí lọ́jọ́ sí pé ó yẹ kí ìjọba ó tètè wá nǹkan ṣe sọ́rọ̀ àwọn ọmọ onímọ́tò NURTW yìí kó tó di wípé wọ́n mọ yọ àdá yọ bẹ yọ nǹkan kan mọ́ gbébọn mọ́ bẹ̀rẹ̀ sí ń para wọn
because now MC Oluomo táwọn MC Oluomo nation náà bá ní káwọn retaliate báyìí wàhálà gidi á wá bẹ̀rẹ̀ protest ìwọ́de táwọn youth láwọn fẹ́ ṣe ó níjọba ṣì ń try láti regulate láti stop àwọn youth kan má ṣèwọ́de ṣé ó wá yẹ kó já àwọn ọmọ onímọ́tò ni wọ́n tún wá bẹ̀rẹ̀ jàgídíjàgan ṣó yẹ kó ṣe àwọn ni wọ́n tún bẹ̀rẹ̀ jàgídíjàgan ní Lagos State. lóòótọ́ àsìkò ti tó o fún ìjọba Babájídé Sanwó-Olú kó tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ wàhálà state chairman tí wọ́n jọ ń fà láàrin ara wọn kó tó di wípé wọ́n ò fi dá nǹkan míì lẹ̀ ní Lagos State torí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n ń bẹ̀rẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn o ẹ̀yin èèyàn kí ló opinion ti yẹn máa bá mi fi sí comment káàtì tó máa lọ ẹ jẹ́ ká comment kan sí méjì lábẹ́ fídíò Àbọ̀lọ̀rẹ̀ Legacy káàtì ẹ̀gbọ́n nǹkan táwọn èèyàn náà sọ nípa mátà Koko Zaria. One commenter Taofik Agbomabi wọn ó ní Legacy don't stress yourself much there is going to be new era new Lagos State. Kí nìyẹn túmọ̀ sí ó ní it's all planned work between Sego Femi J-Plum Toba Iro Ode Emir of Ilesha. Ó lágbára o. Then engineer Femi Adébọ̀wálé ó ní you are fighting for Oluomo. Sure now gbogbo wa la mọ̀ yẹn wípé Legacy èèyàn MC Oluomo ni ó sì ṣetán láti jà fún MC Oluomo délẹ̀délẹ̀. Then Maria ní Legacy you no get sense ajé ó ga o. Babatunde ní alágbára àṣẹ jẹ́jẹ́ Koko Zaria ilẹ̀ iyọ̀. Ìjayà ó ní olórí burúkú Zaria ikú máa pa ìyá ẹ̀ ni. Okay o. Ajibola Matthew ó ní my own prayer is the fools pushing themselves to come along with him to Oshodi then they will understand. Katani mi ni wípé tọ́wọ́ bá ba àwọn tí wọ́n tẹ̀lé Koko Zaria lọ sí Oshodi lọ máa fa jàgídíjàgan pé by then ọpọlọ wọn á pé ọ̀gá o. Fatai Abidemi ó náà ní up Legacy ọmọ ayé ò ní mú ẹ. Ó lágbára ẹ̀yìn èèyàn àníṣe ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò nurtw ní Lagos State wàhálà tọ́jọ́ ń fà láàrin ara wọn yìí kó tó di pé ó máa búrẹ́kẹ́ ó yẹ kí ìjọba Babájídé Sanwó-Olú kó tètè wá bọ́n ṣe caution wọn kó tètè wá bọ́n ṣe bá wọn settle gbogbo rògbòdìyàn tó ń fà láàrin ara wọn yìí kó tó di wípé àwọn gan kó má ṣe pé ọ̀dọ̀ wọn gan ni protest tí wọ́n ń try láti stop ọ̀dọ̀ wọn gan bí ó ti wá bẹ̀rẹ̀ kí lè ro ti yín ẹ máa bá mi jù sí comment and ẹ má gbàgbé láti máa bá mi follow Digi-Naija online lórí Facebook link tó wà lábẹ́ fídíò yìí máa gbé yín débẹ̀ from there ẹ tún máa gbádùn wa lọ́lọ́kan-ò-jọ̀kan ire o.